orí 12 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 50. Ní àkókò náà ni Jésù la àárín oko ọkà lọ ní ọjọ́ ìsinmi, ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ìpẹ́ ọkà, wọ́n sì ń jẹ. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí rí i, wọ́n wí fún un pé, wò ó, àwọn ọmọ rẹ̀ ń ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. Ó sì wí fún wọn pé, ẹ̀yin kò ti ka ohun tí Dáfídì ṣe nígbà tí ebi ń pa àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, bí ó ti wọ ilé Ọlọ́run lọ, tí ó sì jẹ àkàrà ìfihàn, èyí tí kò tọ́ fún un láti jẹ, àti fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, bí kò ṣe fún kìkì àwọn àlùfáà. Tàbí ẹ̀yin kò ti kà á nínú òfin bí ó ti ṣe pé lọ́jọ́ ìsinmi àwọn àlùfáà tí ó wà ní tẹ́ḿpìlì ń bá ọjọ́ ìsinmi jẹ́, tí wọ́n sì wà ní àìjẹ̀bi. Ṣùgbọ́n mo wí fún yín, ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn-ín. Ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́, àánú li èmi fẹ́ kì í ṣe ẹbọ. Ẹ̀yin kì bá ti dá àwọn aláìlẹ́ṣẹ̀ lẹ́bi, nítorí ọmọ ènìyàn jẹ́ olúwa ọjọ́ ìsinmi. Nígbà tó sì kúrò níbẹ̀, ó lọ sí sínágọ́gù wọn. Sì kíyèsí, ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kàn rọ. Wọ́n sì bí pé ó hà tọ́ láti mú ni lára dá ní ọjọ́ ìsinmi, kí wọn kí ó lè fẹ́ lé ẹ̀fẹ̀. Ó sì wí fún wọn pé, ọkùnrin wo ni ìbá ṣe nínú yín tí ó lé àgùntàn kan, bí ó bá sì bọ́ sínú ihò ní ọjọ́ ìsinmi, tí kì yóò dì í mú kí ó sì fà á sókè? Ǹjẹ́ mélòó mélòó lé ènìyàn sàn ju àgùntàn lọ? Nítorí náà bí ó ṣe tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi. Nítorí náà ni ó wí fún ọkùnrin náà pé, na ọwọ́ rẹ, òun sì nà án, ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò rẹ̀ gẹ́gẹ́ bí èkejì. Nígbà náà ni àwọn Farisí jáde lọ, wọ́n sì gbìmọ̀ nítorí rẹ̀ bí àwọn ìbá ti ṣe pa á. Nígbà tí Jésù sì mọ̀, ó ya ara rẹ̀ kúrò níbẹ̀. Ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú gbogbo wọn lára dá. Ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe fi òun hàn, kí èyí tí a ti ẹnu wòlíì Àìsáyà wí kí ó má bàa ṣẹ pé, wo ìránṣẹ́ mi, ẹni tí mo yàn, àyànfẹ́ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Èmi ò fi ẹ̀mí mi fún un, yóò sì fi ìdájọ́ hàn fún àwọn kèfèrí. Òun kì yóò jà, kì yóò sì kígbe, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kì yóò gbọ́ ohùn rẹ̀ ní ìgboro. Iye fífọ́ ni òun kì yóò ṣẹ̀, òwú fìtílà tí ń ru èéfín ni òun kì yóò sì pa, títí yóò fi mú ìdájọ́ dé ìṣẹ́gun. Orúkọ rẹ̀ lé àwọn kèfèrí yóò máa gbẹ́kẹ̀lé. Nígbà náà ni a gbé ọkùnrin kan tí ó lé ẹ̀mí èṣù, tí ó fọ́jú, tí ó sì yáde wá sọ́dọ̀ rẹ̀, ó sì mú un lára dá, tí afọ́jú àti odi náà sọ̀rọ̀ tí ó sì ríran. Ẹnu sì ya gbogbo ènìyàn, wọ́n sì wí pé, ọmọ Dáfídì kọ́ yìí? Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́, wọ́n wí pé, ọkùnrin yìí kò lé àwọn ẹ̀mí èṣù jáde, bí kò ṣe nípa Bẹ́sébébù, olórí àwọn ẹ̀mí èṣù. Jésù sì mọ ìrònú wọn, ó sì wí fún wọn pé, ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀, a sọ di ahoro. Ìlúkílùú tàbí ilékílé tí ó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró. Bí Sátánì bá sì ń lé Sátánì jáde, ó yapa sí ara rẹ̀, ìjọba rẹ̀ yóò ha lè ṣe dúró? Bí ó bá sì ṣe pé nípa Bẹ́sébúbù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde? Nítorí náà ni wọn ó máa fi ṣe onídàájọ́ yín. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, ǹjẹ́ ìjọba Ọlọ́run dé bá yín? Tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ, tí ó sì kó o lé ẹrù, bí kò ṣe pé ó kọ́ dé alágbára náà, nígbà náà ni yóò sì kó o ní ilé. Ẹni tí kò bá wà pẹ̀lú mi, ó ń ṣe òdì sí mi. Ẹni tí kò bá sì bá mi kó pọ̀, ó ń fọ́nká. Nítorí náà ni mo wí fún yín, gbogbo irú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ àti ọ̀rọ̀ òdì ni a ó dáríjì ènìyàn, ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, òun ni a kì yóò dáríjì ènìyàn. Ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn, a ó dárí rẹ̀ jì, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, a kì yóò dárí rẹ̀ jì ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Sọ igi di rere, èso rẹ̀ á sì di rere, tàbí sọ igi di búburú, èso rẹ̀ á sì di búburú. Nítorí nípa èso ni a ó fi mọ igi. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú, yóò ti ṣe lè sọ̀rọ̀ rere? Nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú ni ẹnu ń sọ. Ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní mú ohun rere jáde wá.
àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ní mú ohun búburú jáde wá. Ṣùgbọ́n mo wí fún yín, gbogbo ọ̀rọ̀ wèrè tí ènìyàn ń sọ, wọn ó jíyìn rẹ̀ ní ọjọ́ ìdájọ́. Nítorí nípa ọ̀rọ̀ rẹ̀ ni a ó fi dá ọ láre, nípa ọ̀rọ̀ rẹ̀ ni a ó sì fi dá ọ lẹ́bi. Nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé àti Farisí dáhùn wípé, Olùkọ́ni, àwa ń wá àmì lọ́dọ̀ rẹ. Ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé, ìran búburú àti ìran panṣágà ń wá àmì, kò sí àmì tí a ó fi fún un bí kò ṣe àmì Jónà wòlíì. Nítorí bí Jónà ti gbé ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ẹja, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò gbé ọ̀sán mẹ́ta òru mẹ́ta ní inú ilẹ̀. Àwọn ará Nínéfè yóò dìde pẹ̀lú ìran yìí ní ọjọ́ ìdájọ́, wọn ó sì dá a lẹ́bi, nítorí wọ́n ronúpìwàdà nípa ìwàásù Jónà. Sì wò, ẹni tí yóò pọ̀ ju Jónà lọ ń bẹ níhìn-ín. Ọbabìnrin gúúsù yóò dìde pẹ̀lú ìran yìí ní ọjọ́ ìdájọ́, yóò sì dá a lẹ́bi, nítorí ó ti ìkángun ayé wá gbọ́ ọgbọ́n Sólómọ́nì. Sì wò, ẹni tí ó pọ̀ ju Sólómọ́nì lọ ń bẹ níhìn-ín. Nígbà tí ẹ̀mí àìmọ́ kan bá jáde kúrò lára ènìyàn, a máa rìn kiri ní ibi gbígbẹ, a máa wá ibi ìsinmi, kì í sì rí. Nígbà náà ni ó wí pé, èmi ò padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá. Nígbà tí ó sì dé, ó bá a, ó ṣòfò, a gbà á mọ́ ọ, a sì ṣe é ní ọ̀ṣọ́. Nígbà náà ni ó lọ, ó sì mú ẹ̀mí méje mìíràn pẹ̀lú ara rẹ̀ tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ. Wọ́n bọ́ sí inú rẹ̀, wọ́n sì ń gbé ibẹ̀. Ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran búburú yìí pẹ̀lú. Nígbà tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn, wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá a sọ̀rọ̀. Nígbà náà ni ẹnìkan wí fún un pé, wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún ẹni tí ó sọ fún un pé, ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi? Ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí pé, ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run, òun náà ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi.